ẹ má bínú bò ń tiri ní ọwọ́ nẹ́tíwọ́ọ̀kì náà máa ń nàgbára gan. dẹ́sẹ̀hún yìí máa dẹ̀kú àmọ́ dẹ́sẹ̀hún náà rẹ̀ èkú náà àrùn àmọ́ àfọ̀ṣe. ọlọ́run ọba Elédùmarè ọba tẹ́rẹ̀ kárí ayé ajẹ́kídédé iṣẹ́ ẹni kò nírè. a ní ṣe tẹ́ o a ní ṣe tí kúláyé ní bọ̀jẹ́ akẹ́mà fún ìbọ̀jẹ́ akẹ́mà fún wa gẹ̀rẹ́ o ẹ ṣàmì kan gbé tó àdúrà wù. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi rò ń bá ní dé lórí iléeṣẹ́ wèé adúpẹ́ níbi rò ń mẹ́ni lọ lórí iléeṣẹ́ wèé adúpẹ́ níbi rò ń mẹ́ni dé lórí ètò wèé pàpà àràfọ́ ètò àwa Ìjẹ̀bú àti Remo wèé ẹ̀bẹ̀ kan ṣọ́ra àmọ́ máa bẹ̀ wẹ́n nífọ̀ ọlọ́run Elédùmarè àbá máa dáàbò bò dédé wẹ́n o àbá máa ràn wẹ́n lọ́wọ́ tọ́rọ àwọn àgbàlagbà afọkónìyàn bá ṣe ṣáà máa dúpẹ́ náà rẹ̀ fọ́ ó ṣí ẹ̀rẹ́rẹ́ mìíràn náwó ọlọ́run àbá ní ràn wẹ́n lọ́wọ́ àfẹ́gbà frequency lórí ètò wèé àfẹ́gbà kọrin frequency ní ilé iṣẹ́ wèé mo fọ̀nàgbà lọ́rùn ẹ̀wẹ́ náà rò máa lò ọlọ́run Elédùmarè àbá mi ràn wẹ́n lọ́wọ́. His Royal Majesty ọba Dr. Sikiru Káòdé Síkírù Adéìlọ Àjìbòwú Adéyígà olírolú tìlú ìrolú àgọ̀hún sẹ́kọ̀ọ̀tẹ̀ agbéléṣe bí ogun kẹta aláyélúwà òjìjì fìrí ọba rẹ̀ múlẹ̀ ńlẹ̀kílẹ̀ mìtìtì aláyélúwà His Royal Majesty ọba Dr. Síkírù Adéìlọ Àjìbòwú Adéyígà agbéléṣe bí ogun kẹta olírolú tìlú ìrolú àgọ̀hún sẹ́kọ̀ọ̀tẹ̀ kábẹ́ẹ̀sì mùsùlùmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà mo jẹ́nà sọba níwọ̀n ẹgbẹ̀ méjìlá arọ́bá fẹ́ràn ọba máa pọ̀ kádé pẹ́nu lówó kí bàtà pẹ̀lẹ́sẹ̀ kẹsàn ọba kò jẹ́ kó pẹ́ o wọ́n ṣèrànwọ́ ẹni mo dúpẹ́ o ọlọ́run ọba Elédùmarè má bá ní dúpẹ́ náwó wọn pa ọlárẹ̀wájú ọ̀nà fọwọ́ kàn ibà ìsàlẹ̀ ilé iṣẹ́ wèé òkè òkè rẹ̀ yẹn ń fọ́hùn òkèrè ò máa lọ o pé ní ìjábọ̀ láyéláyé kò máa ti jẹ́rẹ̀ Taofika àti Adébọ́lá Àdìgún the princess ọmọọba alíròlù ti lérolù àgọ̀hún sẹ́kọ̀ọ̀tẹ̀ orúwò rẹ̀ ti kàn kì pé ní ìjábọ̀ láyéláyé ibi ìyàdé gba sí wé ní ṣíwò agbára ọlọ́run dídán ọmọ rẹ̀ máa gbúrọ̀ olóyìnbó wà wà múrébọ̀ náà tọ̀hún orí ní balẹ̀ kò má fara yírun kúrún àfarayó àfarayọlá àfarayá làáfíà àkùbálẹ̀ ọ̀rọ̀ kò má ti jẹ́rẹ̀ náà rẹ̀. ọmọ ẹ̀fùwà ọ̀ṣọ́ tinú ọlá wá wà gbéyè kò ṣe ò bá mi bọ́ọ̀dá mi wálé Sàlámì ọmọ Ṣàgá olómù òrìṣàgá mẹ́wàá mìíràn àbọ̀wáyé orúwó rẹ̀ àtúbọ̀ súnwọ̀n dúpẹ́ o Sunday ọmọ Akínsànyà àgbo ará Èkó sí àtàn níbo lè gbé mi járe olúrun Fatayi ọmọ Ṣítà ọmọ olùlé méjìlè mi yọ̀rọ̀ kò kí ẹ o Azem Olúṣọlá ọmọṣùyì orúwọ náà níbẹ̀ àǹtí mi yẹ́mi sí Olúfẹ́mi ọmọ ìparí ńlá sì tẹ̀tẹ̀ gómìnà gbé karamadùn kò dúpẹ́ lọ́wọ́ mẹ́. olóyè Kẹ́hìndé mábòrìṣà járaba tí ọdún fi ń lo èmùrẹ̀ dúdú eyín rẹ̀ funfun nẹ́nẹ́nẹ́ ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀ pọ́nmire nẹ́mùrẹ̀ kò kí ẹ ẹ̀kú palẹ̀ mọ́ Adébánayọ̀ àròó fún rẹ̀ mọ́lẹ̀ ẹ̀wọ̀n ẹni fans club látòrí yẹni ẹ̀gbọ́n ẹni sista táǹwá slim tí ọlá táǹwá Odùyẹmí ìlàyé rẹ̀ ní bọ̀jẹ́ pé máa ran wéèrè náà wà orúwò rẹ̀ akànkè edébú kọ̀kọ̀rọ̀ tí ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ Ọlọ́run á dá inú ní gbangba bó má ti jẹ́rẹ̀. ọba ọmọ Ọláṣílẹ̀ Samuel ọmọọba ẹni àgbẹ̀dẹ ẹni túmọ̀ já numọ́ta yàyọ́ aṣoko bí ẹkẹ
ayéra sún ayéra ṣúre ìwúláyé rẹ̀ ní bọ̀jẹ́ àjọṣe pẹpẹ o. àmì kílẹ̀ ní wọn káàbọ̀ sóríwé ètò kan ṣorí fún ẹ̀nà àǹfààní àti nẹ́mọ̀ ní pé sináṣà òṣèdálẹ̀ òṣè sí àwa arẹ́ má ti jẹ̀bú kọ́lọ́run ọba Elédùmarè kò jẹ́ ká jọ ṣe pẹpẹ ìrìnàyè mọ̀wẹ́ ni kọ́ máa bìrọ̀ ẹ̀ káàbọ̀ mò ń wárán. iná lè la ìwà iná ilé ìrọ̀jìrún ní ọ̀dọ̀ rẹ ni a ti wá ní ọ̀dọ̀ rẹ náà la ó tún padà sí èyí ló mú àwọn ẹbí Ṣọ́làjà ní ìlú Ìmọ̀ta tí wọ́n fi ń kẹ́dùn kéde ikú màmá wọn aya wọn Madam Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà tí wọ́n kú ní ọjọ́ Tuesday ọjọ́ 25 oṣù yìí tí a sì ti sin wọ́n ní ọjọ́ 26 oṣù yìí bákan náà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí ní ilé wọn tí ó wà ní Olúfúnmiláyọ̀ Street Àjàgùrọ̀ ní ìlú Ìmọ̀ta ẹni ọdún 82 ni màmá kọlọ́jọ́ tó dé a ó máa sọ fún yín ní ọjọ́ iwájú bí àsìtàn kó wọn yóò ṣe rí ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá Yẹni Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà ọmọ àbúrò ará Èkó tán níbo lè gbé ń járo lórun ọmọ Olúṣúdé bọ ọjà ọmọ Awòròkòso ọmọ dúdú ilé mọ bẹ́ẹ̀ sí ipò parí ibàsí ó ti rájò ọmọ Ìjẹ̀bú Òde nìkéré àjàgbàlúrà ọmọ Alágẹmọ 16 ọ̀run ire o olùkéde lórúkọ gbogbo àwọn inú Òdèdè Yorùbá dé 2022. Bẹ́ẹ̀ni ìlú ẹni nílùú ẹni ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni adíyá fún wa ní ìlú tiwa ìlú wa Òdèdè Yorùbá ní Ìjẹ̀bú lábẹ́ bàbá wa olóyè Adékọ̀yà Òdùmọ̀sù tí wọ́n jẹ́ baálẹ̀ Òdèdè Yorùbá Ìjẹ̀bú tí a fi ń pe gbogbo ènìyàn lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ní pàtàkì dídáwà mọ́ olù pátápátá fọ̀ọ̀yà kájọ́lá ṣe ayẹyẹ àjọ̀dún ọdún Òdèdè Yorùbá dé ti ọdún wèé nítorí fọ́nfọ́ ilé gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ráàbò sinmi oko tí ó máa wáyé ní ọjọ́ sátidé ọjọ́ 29 oṣù yìí ní Òdèdè Yorùbá bẹ̀rẹ̀ dédàgbò 10 òwúrọ̀ ìlú ẹni Òdèdè Yorùbá àwárọ̀ ọmọdé Yorùbá àwárọ̀ ọmọ gboyè gboko rẹ̀ gbogbo gbèsàrà àwárọ̀ ọmọ olùbísọ̀wọ́ ẹ̀rin àgádà ọmọ abúlé yadi àwárọ̀ ọmọ abúlé ṣìnà sí ulé yá o kájọlá ṣàjọ̀dún tọdúnwé kò lè nòyìn kò nádùn àkú ọdún àkúyèdún ọdún ayábo ilé dẹni o àṣẹ àwọn olùkéde olóyè Ramoni Ádámọ̀ tí wọ́n jẹ́ balógun ìlú àti olóyè Adélàjà Òdúkọ̀yà tí wọ́n jẹ́ agbọrọ̀ ìlú. àràwé dàbí owó ẹ̀ jọ̀wọ́ bó. ẹnì bọ̀jẹ̀ nágbára lọ́rùn pé tó tẹ̀lé ṣe rí ṣáà máa ṣe ṣe eré mẹ́ta kílẹ̀ Ìjẹ̀bú mo kí wẹ́n nọ́kọ̀ọ̀kan èjèèjì dídé wọn ti Rẹ́mọ 23 kájọ ṣe pẹpẹ o múra ayé mọ̀wẹ́ ní kọ́ má bìrọ̀ kí láyé ẹni má bọ̀jẹ́ ká má fún ìbọ̀jẹ̀ wa gẹ̀rí àwọn àgbàlagbà tí wọ́n káàbá débùṣẹ́ ṣáà máa ṣe adébùṣẹ́ má ṣe wọ́n àgbà ọ̀lẹ Ọlọ́run Elédùmarè kò má ṣe náà lẹ. torí fáàrọ̀ ọjọ́ náà mùsọ́nókù ìdẹ́rẹ́rẹ́ wa nùjọ́pọ̀ mo kí wọ́n náà tòkè délẹ̀ kájọ ṣe pẹpẹ o ṣókùn bíi Samuel Tọ́pẹ́ mo rí ẹni bẹ́ẹ̀ wọ́n ẹran ẹni fans club rẹ̀ mo dúpẹ́ náwó wọn ò kájọ ṣe pẹpẹ Adéwálé Lásìsì Tẹ̀míró ọmọdúnlé méjì rè mí yọ̀rọ̀ ẹmọ ibẹ̀ fún ọrùn fẹ́ lólóló ọmọ ọta ìkòsó ọmọ abirakadi mo kí wọ́n ẹni bẹ́ẹ̀ Slim tí Ọlátànwá odò yẹmí nínú ẹni fans club president mo kí ẹni bẹ́ẹ̀ AK pumping mo rí ẹni bẹ́ẹ̀ o àjọṣe pẹpẹ Wálé Lampard mo rí wọn náà níbẹ̀ àjọ máa ṣe pẹpẹ ni araba ẹmúrẹ Kẹ́hìndé mábòrìṣà jẹ́ araba àti ọ̀dọ̀fín ló ẹmúrẹ olówó jẹ́ méjì tó múlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àmúrẹ ẹ̀ náà níbẹ̀. Akin Olúgbénga ọ̀tá ìkú mọ̀rẹ́rẹ́ náà níbẹ̀ kájọ ṣe pẹpẹ o. bọ́dá mi Samuel Ṣẹ̀san Gbọ́ládé rèṣì youth leader ti Ìlàrá Ìjà Ìkòsòrè ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí wẹ́tò. Aláàfin Olódodo ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí wẹ́tò. bọ́dá mi Àìnà Sálísù ọmọdúnlé méjìlè mí yọ̀rọ̀ ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí wẹ́tò. Awótúngà ṣe Yẹ́sùfù the prince ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí wẹ́tò. Akínsọ̀yà Razak Abíọ́lá ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí wẹ́tò. Babalọ́lá Olúwadámiláre Títílayọ̀ ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí ètò. Sheikh Abdulrauf Farazim ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sórí ètò. Kájọ ṣe pẹpẹ o. torí fáàrọ̀ ọjọ́ náà mùsọ́nókù bá mi lọ ní gẹ́nẹ́gẹ́nẹ́. Abilárí bákan náà Abala akọni ẹni níjẹ̀bú. torí àwọn àgbàlagbà afọkọ́nìyàn bá ṣe irun ṣó yẹ ká sọ ọ́. kọ́nìyàn bá ṣerun yẹ ká wí ọmọ ẹni ní ṣéèdì bẹ̀bẹ̀rẹ̀ kàmúlẹ̀kẹ́ di ọmọ ẹlòmíràn òwe ń wa kẹforíjì mi àbílọ sí abala akọni nẹ́ni àbílọ gbé akọni ní lákànwò nẹ́ni
náà wọ́n lè tún ṣiṣẹ́ ní Ìjẹ̀bú fúnra kan yàtọ̀ ní ọ̀dọ̀ bàbára fẹ́ darúkọ̀wé àmọ̀ká tó fà lọ ibẹ̀ ràn mò ń bọ̀. Iná lè la ìwà iná ilé ìrọ̀jìhùn ní ọ̀dọ̀ rẹ ni a ti wá ní ọ̀dọ̀ rẹ náà la ó tún padà sí. Èyí ló mú àwọn ẹbí Ṣọ́làjà ní ìlú Ìmọ̀ta tí wọ́n fi ń kẹ́dùn kéde ikú màmá wọn aya wọn Madam Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà tí wọ́n kú ní ọjọ́ Tuesday ọjọ́ 25 oṣù yìí tí a sì ti sin wọ́n ní ọjọ́ 26 oṣù yìí bákan náà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí ní ilé wọn tí ó wà ní Olúfúnmiláyọ̀ Street Àjàgùrọ̀ ní ìlú Ìmọ̀ta. Ẹni ọdún 82 ni màmá kọlọ́jọ́ tó dé. A ó máa sọ fún yín ní ọjọ́ iwájú bí àsìtò òkú wọn yóò ṣe rí. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá Yẹni Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà ọmọ àgbò ará Èkósá tán níbo lè gbé ń járo olórun ọmọ Olúṣùdé bọ ọjà ọmọ Awòròkòso ọmọ dúdú ilé mọ bẹ́ẹ̀ sí ipò parí ibàsí ó ti rájò ọmọ Ìjẹ̀bú Òde ní kéré Àjàgbàlúra ọmọ Alágẹmọ 16 ọ̀run ire o olùkéde lórúkọ gbogbo àwọn. Òdèdè Yorùbá dé 2022. Bẹ́ẹ̀ni ìlú ẹni nílùú ẹni ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni adíyá fún wa ní ìlú tiwa ìlú wa Òdèdè Yorùbá ní Ìjẹ̀bú lábẹ́ bàbá wa olóyè Adékọ̀yà Òdùmọ̀sù tí wọ́n jẹ́ baálẹ̀ Òdèdè Yorùbá Ìjẹ̀bú tí a fi ń pe gbogbo ènìyàn lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà ní pàtàkì dídáwà mọ́ olù pátápátá fọ̀ọ̀yà kájọ́lá ṣe ayẹyẹ àjọ̀dún ọdún Òdèdè Yorùbá dé ti ọdún wèé nítorí fọ́nfọ́ ilé gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ ráàbò sinmi oko tí ó máa wáyé ní ọjọ́ sátidé ọjọ́ 29 oṣù yìí ní Òdèdè Yorùbá bẹ̀ẹ̀ ní aago 10 òwúrọ̀ ìlú ẹni Òdèdè Yorùbá àwárọ̀ ọmọdé Yorùbá àwárọ̀ ọmọ gboyè gboko rẹ gbogbo písàrà àwárọ̀ ọmọ olùbísọ̀wá ẹ̀rin àgádà ọmọ abúlé yadi àwárọ̀ ọmọ abúlé ṣìnà sí ulé yá o kájọlá ṣàjọ̀dún tọdúnwé kò lè nù yín kò nádùn àkú ọdún àkúyèdún ọdún ayábo ìdèdè ni o àṣẹ. Àwọn olùkéde olóyè Ramoni Ádámọ̀ tí wọ́n jẹ́ balógun ìlú àti olóyè Adélàjà Òdúkọ̀yà tí wọ́n jẹ́ agbọ̀rọ̀ ìlú. Ohun rẹ̀ Òdèdè Yorùbá rẹ̀ níjà sátidé ń wàwé ẹ̀jẹ̀ ká pàdé níbẹ̀ tọ́rọ̀ wọn àgbàlagbà fọ ilé ẹni kóníyàn bá jùlé nù ṣáláì sapò ìyàkọ́ ẹ má jẹ́ ká sapò ìyàkọ́ o ìdẹ ọmọ Òdèdè yọ wọn kẹ́ ẹ máa bọ̀ nílé o ìyọ̀nà dẹ ti dá títí ti ṣe gbẹlẹ fún dọ́hùn kọlọ́ọ̀bà Elédùmarè kò jẹ́ ká jọ ṣe pẹ́pẹ́ lágbára Èdùmarè. Nẹ́ni àmì lọ ibọ̀ kan nìní bá mi lọ nẹ̀ mí àmì lọ lùlù lílá ìlú Ìmọ̀ta yàyọ aṣoko bí ẹ̀kẹ́ ìbẹ̀rẹ̀ àti ńlágbé Akoni tèní wá láàmì lágbé wò nìní nílùú Akoni tèní àmọ́ kí n tó fọ́ mi tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́ lọ́dọ̀ ọba ọ̀dà mi Àbìjó Akeem Adéníyì ẹkú ìjọ mẹ́ta o ọba ọ̀dà mi kí dẹ̀ ṣe ẹ̀kọ́ ọgbọ́n o àmàjúṣe ní bọ̀jẹ́ o ọba ọmọ Láṣílẹ̀ Samuel ọmọọba ní Odùfèsì ní máa já woro kí ẹ o àjọṣe pẹpẹ o Àdìsá Babátúndé Olúwatóyìn ọmọlúlé méjìlé mi yọ̀rọ̀ kò káàbọ̀ sóríwó ètò Muhammed Awal Abọ́lájí ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sóríwó ètò Kẹ́hìndé Kazeem ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sóríwó ètò Yakubu Aláṣẹ ọmọjà musa ogbolójú ẹkùn ẹlẹjẹ fàrí pọ kíje tó kó fowó lóògùn dàkútọ ọṣẹ ọmọ ògbó gángan rè jẹran kó jónìyàn tán kó fẹ́ jẹrẹ wàjú dání bẹ́ẹ̀ Polo mo kí ẹ káàbọ̀ sóríwó ètò olùkùnmi dáadáa Yunus Najim Túndé olùkùnmi dáadáa ẹ̀mẹ́nẹ̀ káàbọ̀ sóríwó ètò aṣọ rẹ fún ẹ máa fún mi yẹn mò ń retí rẹ o ẹ bá ń faṣọ mi ránṣẹ́ o Alihaja Olúwaṣì ń dára Àdùnní Adébímpé ẹ káàbọ̀ sóríwó ètò ọmọ àgọ ìwòye ẹlẹdùwẹ ọmọ Awẹrẹ bàbá góòlù ọmọ akóbọn ti tapótapó ọmọ agbábọn tìbẹ ní gbágijọ ẹ káàbọ̀ sóríwó ètò ọ̀wọ́n aráwulé kọ́ ọ̀wọ́n ẹbìnẹ́yìn mi kọ́ wọn yẹ kọ́ ẹ̀kẹ́ ìjẹta o ẹ káàbọ̀ sóríwó ètò mo kí wọn dáadáa mo kí wọn tẹ̀ṣọ́ mo kí wọn tológun kájọ ṣe pẹpẹ o kò má bọ̀jẹ̀ náà gbára Èdùmàrè òye yẹn rẹ̀. Bá mi lọ nẹ́ni lórí ètò tèní lórí ọ̀rọ̀ akọni tèní mímọ́ta yàyọ aṣoko bí ẹ̀kẹ́ ra mi lọ ọ̀pọ̀lọpọ̀ máa ń gbọ́ oríwì àmọ́ wọ́n mẹ́nire ìkọ́ bàbá rẹ̀ kọ́ ẹnjìníà ẹni bóyá wọ́n ti gbé sojú fọ́nrán bóyá wọ́n ṣe máa bá ẹni gbé náà bẹ́ẹ̀ máa rí bàbá rẹ̀ kọrin yẹn sẹ́yìn után bàbá wèé òwúlẹ̀ àfẹ́ gbéyàwó torí akọni wa ní Ìjẹ̀bú bá mi lọ àmì lọ rílu mọ́ta lọ́dọ̀ ọba ẹni ràfọ̀ olóyè Owólabí Àgòrò ìdèdè ònìyàn mú sí
ẹ̀wẹ̀ so ẹ̀kú wòyí. Báyìí ni olóyè Owólabí Àgòrò àbí nílùú Ìmọ̀ta nídìílé Dèmú Bákàrè Àgòrò níbẹ̀ ra bí wọn sí. Orúkọ bàbá rẹ̀ bí wọn rèmí jẹ́ olóyè Dèmú Bákàrè Àgòrò láti ìlú Ìmọ̀ta. Iyere bí èèṣọ́ ọmọ Ìmọ̀ta àmọ́ wa nọ́kọ́nu mọ́ta. Ṣíye wọn sí ìyáàfin Ṣàngótúndé Bákàrè Àgòrò ọmọ wọn némùrẹ̀ Ìdó olómi méjì ọ̀kan mímu ọ̀kan ìmu. Báyìí ni olóyè Owólabí Àgòrò ram sọ̀rọ̀ nípa rẹ̀ wé ẹ̀nà àǹfààní àti kàwé iṣẹ́ oko ló ń bọ̀ lọ́wọ́ bá rẹ̀ iṣẹ́ oko náà ló ń tẹra mọ́ ní pẹrẹwu kò mí ṣiṣẹ́ oko. Ọmọ ènìyàn ṣáà máa jogún ilé ọmọ ènìyàn ṣáà máa jogún ẹrù ilé ńlé rà ti bí olóyè Owólabí Àgòrò ilé olùṣẹ̀ṣe wà. Káàbá ń sọ̀rọ̀ nípa orò à ń sọ̀rọ̀ nípa ẹlùkú à ń sọ̀rọ̀ nípa agẹmọ àtọwọn wà lóríṣiríṣi ilé wọn ìdèdè náà ti mi jáde numọ́ta yàyó aṣòkò bí ẹ̀kẹ́. Bá a ti ń sọ̀rọ̀ wé é sọ̀rọ̀ é sì ṣẹ̀ṣe náà ríba ẹni Owólabí Àgòrò ló ń ṣàìmọ̀. Káàbá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe kàn bá ń sọ̀rọ̀ nípa agẹmọ númọ́sàn ẹsẹ̀ ní ṣàìmọ̀ Owólabí Àgòrò kábíyèsí rẹ̀ Ọlọ́run bó ń ṣe takuntakun kó ṣiṣẹ́ tó gẹ́gẹ́ bọ́ ọmọ rosù dùnàrà. Káàbá ń sọ̀rọ̀ nípa pàǹpá mẹ́mùrán ń pè ní pàǹpá. Káàbá ń sọ̀rọ̀ nípa pàǹpá nílùú Ìmọ̀ta fọká kọrin orò kàkà pẹ̀pẹ́jọ kábẹ́ẹ̀sì ní kọrin oríṣiríṣi. Ọlọ́run fún bàbá wè nẹ́bùn fọkónìyàn kọrin ọ̀wọ́n orin aróró nẹ́nẹ́rún pàpà ẹ̀rù abala rẹ̀ kónìyàn bá gbọ́. Ìwéré fún wọn náà fà ní pàpà láti joyè olóòtú pàǹpá ti lógùnmógbó aṣùwàdà lóyè Númọ́ta yàyó aṣòkò bí ẹ̀kẹ́. Ó jẹ́ olóòtú pàǹpá Númọ́ta yàyó. Ó tún jẹ́ olókù àwọ̀ ọ̀pá ìjímìjí ọ̀wọ́n ìjì ńlá ẹran kéré rú pọ̀nlẹ̀ ó ká lérí ẹranko abitọ̀ yọ̀bọ̀yẹ̀bọ̀ nẹ́run ọ̀wọ́n ìjì ńlá fraternity ó jóyè olókù níbẹ̀ pàpà náà ṣọmọ rosù dùnàrà. Àmọ́ náà ìyá bàbá wèrí fọ òun lè kọ òun lè kà ó wò fọ bóun ṣe lè kọ bóun ṣe lè mú ìkàwé ẹ mà sunwọ̀n ẹ mà dára ó wá tẹ pẹ̀lẹ́ mọ́ ó lọ sí ilé ìwé ẹ̀kọ́ àgbà nígbà náà gbé wá sí Mọ́ta ní Methodist Church. Bàbá wèrí fọ òun lọ ibẹ̀ òun la kọ́ bá àti kọ́ bá àti kà á ó la kọ́ narúgbó ara òun fún la kọ́. Lónìí débẹ̀ pàpà wọn jẹ́ kó yẹ ní fọṣọ́ fún wọn mi ṣe eré kan fún wọn mi ṣe yẹ fọ ìgbà yìí láàárọ̀ educational system bàbá yìí kan yóò nù ikọ̀ ń ṣáà ti mu wèé kà kó nǹkan ti mú ikọ̀. Ó lọ ibẹ̀ ó la kọ́ bá àti kọ́ bá àti kà á. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run fún wọn nẹ́bùn Ọlọ́run fún wọn nọ́pọlọ àwọn náà mú bá àti kọrúkọ ara ẹni ilẹ̀ bá àti kọ̀wé ilẹ̀ ká lẹ̀ dé báǹkì nígbà náà kó lẹ̀ ìṣọwọ́rọ̀ báǹkì rẹpẹtẹ àmọ́ kó nìyàn máa kọrin sí tìlé nígbà náà wọn nẹ́bọn ṣe mi ṣe bàbá wè dẹ́ni rè mí ṣe wà kò mi dọ̀gbọ́n ara rẹ̀ dẹ̀. Orin pàǹpá rán rí mo fọ wọn bọ nílé pàpà rè sórin oró rẹ Ọlọ́run fún wọn nẹ́bùn rẹ̀ wé o máa ń gbé wọn nu wọn mi kọrin dáadáa. Àgàgà kan bá máa ń ṣọdún rò Númọ́ta bàbá wè máa léwájú o lè wá ń wà kó bá mi kọrin. Owólabí Àgòrò òṣèlú rẹ̀ nìyàn lè fọwọ́ rọdá ẹ̀yìn kó bá mi kọrin. Ọlọ́run kẹ́ iye gẹ̀nẹ́gẹ̀nẹ́ ọwọ́n nìyàn dẹ́ nífẹ̀ẹ́ rẹ̀. Àmọ́ ṣé ọkọ mi kọrin wò nẹ́balẹ̀ kọ́ mi kọ nẹ́bàdé wọ́n mọ̀ bó ń ti rí. Ní Ọlọ́run máa gbé bó ń ṣe mi ṣèdè. Òun Ọlọ́run wá gbé bá ẹni ọkàn jáde ní 1979 ìyẹn rí bá ẹni Ọ̀túnba David òkè láàrin Ọlọ́run fi ṣe gàrí tíra bàbá Owólabí Àgòrò. Òwà lọ bàbá yìí fún bàbá dédé oríro mi kọ́ ní bèwé wọ́n ìmú ẹ̀ náà dé gbangba
ká lọ mo mú bọ̀kàn rántí mi kọrin ìwọ kò bá débẹ̀ kí ya ọmọ yá gbà ẹ̀ tọwọ́ tẹ́sẹ̀ pẹ̀lú ohun ro mi lòwé pẹ̀lú dédé wàró mi fùwé kí ya ọmọ yá gbà ẹ̀ bàbá wé ébè ṣùgbẹ̀gbà ó gbà tí wọ́n nẹ́rún òun máa lọ wọn ò yá ẹ̀fọ́ bọ́ ń bàbà lọ ẹ̀fẹ́ ń bọ̀ ń bàbà lọ mò ń bọ̀. báyìí ni olóyè David òkè láàrin mísọ́ ẹ̀fọ́ ó fi bàbá ó fi wọ́n òwúlé iṣẹ́ ni lákànfọ́ nọ́mbà ẹni kan rèé mi kọrin pàǹpà kó ń kọrin ro ẹ̀jẹ̀ kó nẹ́wàá ṣe rẹ́kọ́ọ̀dù níbẹ̀ rẹ́kọ́ọ̀dù rán amúhàn lọ níjọ́ náà rán ń pè ní Decca record Decca records nígbà náà ṣó ń ṣàkọ́kọ́ náà wọ́n rí ibi ṣe rẹ́kọ́ọ̀dù kẹ́ ẹ bá ń gbọ́ wọn orin sàn ní rẹpẹtẹ kẹ́ ẹ ń gbọ́ràn wọn òbí rẹpẹtẹ Haruna Ìṣọ̀lá náà wọn àgbàlagbà òṣèré nígbà náà Decca rọ̀bọ̀mí ṣeré òun rán fún bàbá lọ nígbà náà kí bàbá fi dẹni rèémí ṣiṣẹ́ lọ́dọ̀ Decca ibi mi wà ń lọ nẹ́rì gẹ́nẹ́gẹ́nẹ́ àwọn àgbàlagbà wọn fọ ọmọdé bùtù wọn máa bá àrọ̀bá wọn kẹfà àrọ̀bá ibà ìtàn báyìí ni Owólabí Àgòrò ohun rè kọ orin ọkàn ìdídayé dẹ́bi kọ rè di gbajúgbajà ni nìyí rán fún mú Ìjẹ̀bú gẹ́nẹ́gẹ́nẹ́ tó yẹ ká fún bàbá wì náà wọ ọdùnlélá mẹ́fọ̀ kiri orin náà rán fọ ẹ̀wẹ̀ só wọ́n kú òyì o ẹ̀wẹ̀ só wọ́n kú òyì o Ìjẹ̀bú alárẹ̀ ayé wa ajáwò tí fò òwúrọ̀ lẹ́gùgì ire wọlé èdè ẹ̀wẹ̀ só ẹ̀kú òyì o 1979 ní bàbá wì ṣe orin wì sí Decca Records nígbà náà ṣó ń dìgbà ní fọ bí ìgbà rí ojú jáde ṣó ń tàbí ojú orin náà rí ẹgbọ̀dẹ́ náà kẹgbọ́bìlẹ̀jà náà. kájà òjì òwúrọ̀ lẹ́gùgì ire wọlé èdè ẹ̀rọ ẹ̀kú òyì o ẹ̀rọ ẹ̀kú òyì o Ìjẹ̀bú alárẹ̀ o ayé wa mo bóyí kó mo rè lẹ́kọ̀ọ́sì kúlù òyì kó mo tún múra ẹ̀rẹ́ tó ẹ̀kú òyì o mo bóyí kó mo rè lẹ́kọ̀ọ́sì. Orin ìwé rè gbé bàbá rẹ̀ jáde bí ọmọ tuntun bí ìgbàrá fẹ̀wọ̀ ẹ̀ràn já ń wà kedere ayé ń wò ó ní 1979 náà ṣe rẹ́kọ́ọ̀dù ìwé jáde sí Decca Records nígbà náà tọmọdé tàgbà rè gbà á bẹ́ẹ̀ ni gbàgbà ọtí kọ́ńfà níbi náà ń kọ́ńfà náà ń nínú ìwádìí ẹni wọ́n jẹ́ kó yẹni fọ orin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá rẹ̀ rò ń kọ sí Decca Records nígbà náà amọ̀yọ́ kan ṣòwò rí Decca gbé jáde èkejì ló ń kọ sí Awólọ́wọ̀ nígbà rán fún Awólọ́wọ̀ jáde nígbà náà wọlé ló ń ṣe Awólọ́wọ̀ ìdẹ́ka fọ ọ̀wọ́n ìrúnkún orí rẹ̀ fáwọn ẹwẹ̀sọ ẹkú wòyíwé ṣó ń tà kó tà bí ojú. Orin wèrè gbé bàbá rẹ̀ jáde kó dí gbajúgbajà nókèrè níbé náà àti nókè òkun débi fọ dédé Ìjẹ̀bú nẹ́ẹ̀ní kò bá máa kọrin ò gbọ́dọ̀ fọ ẹwẹ́ só ẹ̀kú wo yìí òdédé bọ́n ti mi kọ́ Owólabí Àgòrò ọ̀run rẹ̀ o Uṣẹ́rò ṣe ilẹ̀ rèé ní parun láyéláyé tọ́rọ àwọn àgbàlagbà fọ kó onírèsè fọ́ nídẹ̀fẹ̀ gbàmọ́ ròun ti fẹ́ ilẹ̀ èèmà ní parun Owólabí Àgòrò òun rẹ̀ ń wò lójú fọ́nrán yẹn mẹ́rin bó ń ti boyí kẹ́ nígbà náà kò bá mi kọrin wá ìwà mọ̀fọ́ ẹ̀bùn Ọlọ́run wà kọ́lọ́run bá Elédùmarè kó bá ní gba àṣìṣe rẹ̀ torí àwọn ẹ̀ ti ṣiṣẹ́ náírà Ìjẹ̀bú ń wà ó gbìyànjú iwájú òdojúkọ́ ní bọ̀jẹ́ ẹ̀yìn ìròyìn náà ní dàrú dídá àwọn ọmọ rẹ̀ náà tòkèdè lẹ̀ máa gbúrọ̀ Owólabí Àgòrò bẹ́mọ mọ́ ti bẹ́mọ ó gbìyànjú mọ́ ti gbìyànjú dídá àwọn ọmọ rẹ̀ ní ìkẹtìlá kan ti lù kọ́lọ́run bá Elédùmarè èrè bíbá wọn lè dé kan débẹ̀ kan ju wa àìmọye rẹ̀ ti dé lóyìn ìbò rẹpẹtẹ náà ọmọ rẹ̀ olówó rẹpẹtẹ nu wọn kọ́lọ́run bá Elédùmarè kò bá nípa àṣìṣe bàbá náà kò bá nípa àṣìṣe tirẹ̀ rẹ̀. Bámi Adésínà Òdúkọ̀yà oríjà 1 oríjà jóògùn 1 òkè ẹ̀ káàbọ̀ sórí wètò ẹ̀kújọ mẹ́ta
ẹkúnrẹ́ ọjọ́ o nàgbára Ọlọ́run wé ní ṣe tí o wé máa gbé kọ̀jẹ̀rúkọ̀ o òkè rẹ̀ yẹ ń fọ́hùn òkè rẹ̀ máa lọ bó máa ti jẹ́rẹ̀ the gentle boy himself mo kí wọn níbẹ̀ Olúsọjí Àǹjọ́rìn mọ̀rẹ́ ẹ̀ náà ẹ káàbọ̀ sórí wétò Abíọ́dún Kọ́láwọlé Zlatan ẹ̀rẹ́ náà káàbọ̀ sórí wétò kájọ ṣe pẹ́pẹ́ Fọlọ́runṣọ́ Gbénga Joseph wòlíì àgbà bá mi o àwọn tó kìlà amúrẹ̀ kọ́ Empire Day City òkè làmúrẹ́ láti wá ṣe Empire Day òkè làmúrẹ́ láti wá ṣe Empire Day bá mi Fọlọ́runṣọ́ Gbénga wòlíì àgbà mo kí wọn níbẹ̀ ọmọ rẹ̀ náà Amen Parish CCCC Amen Parish rẹ̀ wà ní òkè làmúrẹ́ kádùrà wa kó àdúrà wọn túbọ̀ máa gbà ohun mímọ̀ ẹ̀rí èmi fọ́ọ̀sì wọn o bò máa ti jẹ́rẹ̀ Prince Adédòkun Hamid mo rẹ́ ẹ̀ náà níbẹ̀ Mariam Àgbékẹ́ ẹ̀rẹ́ náà wà níbẹ̀ Tósìn Àgòrò wọn náà káàbọ̀ sórí wétò ẹni bọ̀jẹ̀ nágbára Ọlọ́run báyìí ni Owólabí Àgòrò rà ń gbéṣẹ́ ọwọ́ wọn ṣòwò nínú ọ̀pọ̀lọpọ̀ mú ẹni rẹ̀ kọríwé rí olóyè Owólabí Àgòrò ọmọ ìmọ̀ta àyàyọ́ ọmọ aṣoko bí ẹkẹ wà. Èdè òyìnbó òun wọ́n fọ̀ká máa sọ èdè òyìnbó òun wọ́n fọ̀ká máa sọ ẹ̀wẹ̀ so mẹ́kú wo yí o. Ìjẹ̀bú alárẹ̀. Ẹ̀wẹ̀ so ẹkú wò yìí dédé wẹ́ mọ Ìjẹ̀bú alárẹ̀ dédé wọn rẹ́ mọ́ mẹ́tàlélọ́gbọ̀n ayé dédé ni. Kájàwò bá ti fòwúrọ̀ gugi ure ti wọlé dé ayọ̀ ti wọlé dé àìkú ọba ẹlọ́rọ̀ ti wọlé dé ure rí kójú dédé níjọ máa rí o. Nàgbà Ọlọ́run ràn ayé mọ̀ ọwọ́ wọn kọ́ má bìrọ̀ ká má kẹfìrín ìbọ̀jẹ̀ wà gẹ̀rí ẹ ṣàmì kẹgbẹ̀tọ́ àdúrà wìn. Owólabí Àgòrò ó gbìyànjú ó dùú bònìyàn tí má dùú àmọ́ èsì bó ń ṣe má rí àwàyé má kú kàn sí Owólabí Àgòrò ti ṣèṣù kọlọ́ọ̀mọ Ẹlẹ́dùmarè kò bá ní payẹpẹ burúkú kò lójú rẹ̀ ohun rẹ̀ kọ́ ẹwẹ̀ so ẹkú wò yìí ṣáàfọ́kágbé wa káfí lù wọ́n náà gọ ẹrun ohun rẹ̀ o. Ó ti lọ láti ọ̀dọ̀ ọba ẹni Owólabí Àgòrò rẹ̀ ọmọ ìmọ̀ta àyàyọ́ ọmọ aṣoko bí ẹ̀kẹ́ ọmọ ìlúkú mẹ́dẹ́ ìmálẹ̀ àfẹ̀rẹ̀jà ọmọ agapa múṣeré ogẹsẹ̀mú yẹ̀wò ságá alágọ̀ ìbọ̀lọ̀ṣọ̀ límórí ilẹ̀ ṣàkó ọmọ alágàdá igi ọmọ ìṣúwélẹ̀ ọ̀gọ̀bìrọ̀ agẹmàgbò tìmùtìmù nágbàlá rè fẹ́ràn gbé tán lóbi kó fojú ń pátẹ́ kiriwò alárìíka ìjẹsàn kọ́ iṣẹ́ wà ní ọmọ ẹlẹ́bìrìpòrè nídò mẹ́fù kítòkè jẹná kí tísàlẹ̀ rọ níbẹ̀ ògbà àtọ́ rẹ̀ o kàbẹ́ẹ̀sì rẹ̀ o Owólabí Àgòrò ẹni bọ̀jẹ̀ nágbára Ẹ̀dùmarè. ló ń kọrin ìwé nígbà náà àwọn ènìyàn máa gbà ó wọn máa gbọ́ ìwé dẹ́ka pàpà ó kàn sára ó tún mú bàbá tó compensate rẹ̀ bọ̀rọ̀ lóyè wọ́n pé Àgòrò pàpà ó tún mú Àgòrò mọ owó ṣe dédé náà Àgòrò nígbà náà for record ìwé ta kọlọ́mùbá ní fọrùn kẹ́ iléeṣẹ́ ni fún ẹni online broadcasting wà nílùú ìmọ̀ta àyàyà aṣoko bí ẹ̀kẹ́ bẹ́ra wa káàbàárẹ̀ ẹ̀rí iṣẹ́ mi dára lómi Adégbóyèga Àdùmọ̀sọ ọmọ ya lọ́gẹ̀dẹ̀ ọmọdé mi jẹ́du ẹ̀mí lá máa wọ̀rọ̀ orúkọ tí mi jẹ́ ẹni bọ̀jẹ̀ nágbára Ọlọ́run àjọṣe pẹ́pẹ́ o. Báàmì Israel Majesty ọba Dr. Síkírù Káyọ̀dé àbí Káyọ̀dé sáà ń bọ́ bẹ́ẹ̀ oníyàn bóníyàn gidi ìjòrúkọ Síkírù Adéìlọ Àjìbòwú Adéìgà oníròlù ti lè rolú agan sẹ́kọ̀tẹ̀ ọba agbélébùṣe bí ogun kẹta kábíyèsí ọmọ ìwéra ọkẹ ọmọládé yùn ọmọ lílé pánù rèmi dúró kìdìkìdì adé àtúbọ̀ pẹ̀lú orí bàtà àtúbọ̀ pẹ̀lẹ́sẹ̀ fáwọláríwájú ọ̀nà fọwọ́kàn ibà ìsàlẹ̀ ilé iṣẹ́wé àdúpẹ́ o àǹtí mi Taofika àtàdébọlá àdìgún dúpẹ́ náwó wọn ẹ ṣe ẹkú tọ̀jọ́ ẹni pé nìkan ìṣòro nágbára Ọlọ́run àǹtí mi Yẹ́misí Olúfẹ́mi òkìwẹ́ níbẹ̀ ọba ọmọ Láṣílẹ̀ Samuel ọmọọba ẹni odùfèsì mórí ẹni bẹ́ẹ̀ wòṣẹ́ o bá mi Dèjì ọmọ Ògùn Adé ní humble soul mo kí ẹni bẹ́ẹ̀ Àràbà Kẹ́hìndé mábòrìṣà jẹ́ Àràbà àti ọ̀dọ̀ fún ìlú èmù rẹ̀ mo kí ẹni bẹ́ẹ̀ wòṣẹ́ o bá mi Àtúbọ̀dé Bánináyọ̀ akẹ́rọ̀wó fún rẹ̀ mọ́lẹ̀
èmi máa ṣe MC níjọ́ náà àti dídán wọn kọ́ ohun ẹni àjọ máa níbẹ̀ níjọ́ ní ká máa gbé afẹ́fẹ́ ẹni bọ̀jẹ̀ nágbára lọ. Yẹ́mi sí olùfẹ́mi mò kí ẹni bẹ́ẹ̀ dédé mẹ́rin ẹni fans club mo dúpẹ́ náwó ọ̀wẹ́ o Wálé Sàlámì mo rí ẹni bẹ́ẹ̀ o. Asdem Olúṣọlá Mọ́ṣú ìmúrẹ́rin náà níbẹ̀ àjọṣe pẹ́pẹ́ Bọ́dá Fata Ìṣìta àmúrẹ́rin náà níbẹ̀ àjọṣe pẹ́pẹ́ o. Bọ́dá mi Sunday Akínsọ́yà ọmọ àgbò ààrẹ kò sí àtọ̀ ìbò lè gbé mi jára olóró mọ̀rẹ́rin náà níbẹ̀. Ẹni bọ̀jẹ̀ nágbára lọ́rùn. Ṣẹ́sán Gbọ́ládé Rèṣì youth leader Ìlàrá Ìjà Ìkòsòrè mú kí ẹni bẹ́ẹ̀. Bọ́dá mi Adéwálé Lásìsì Tẹ̀míró ọmọlúlé méjì rèmí yọ̀rọ̀ ìwé náà ṣé o àjọṣe pẹpẹ o àjogúnbá àdàbí ó yí Ọlọ́run ọba mòríwọ níbẹ̀ bá mi kájọṣe pẹpẹ nágbára Ẹdùmarè ọmọlúlé méjì rèmí yọ̀rọ̀ ẹni bọ̀jẹ̀ nágbára lọ́run ẹni náà pátápátá àwọn àgbàlagbà wọn fọwọ́ owó ẹnì kájẹrọ pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì ni ó nágbára ìbéèrè àmáfẹ́ fi àdàgbà ètò rọ̀ sí títí di ìjọ mẹ́jọ lórúkọ létò ètò ìbámi kẹ́ńkúlé jayọ̀lá ẹ̀bá classic Olúṣesí Ibrahim dúpẹ́ náà rẹ̀ Canada ìjìdé bàbá ọ̀rọ̀ àgbà ọ̀nà ìwà nìkan ṣẹ́ra ọmọ alùkò mo dúpẹ́ o mọ́ríyá ọmọ Bello wọ́n ti dánwọ́rọ́ àjọ ṣètò nìní òun dàgbére fọ ulé màní ilé náà màní náà títí ìjọ mẹ́jọ rẹ̀ àmọ́ náà ká má padà rẹ̀ ní apá ìmáyọ̀ àtàláfíà wúre o kábìtì kò má bọ̀jẹ̀ rẹ̀ ní agbára Ẹdùmarè. Iná lè la ìwà iná ilé ìrọ̀jìrún ní ọ̀dọ̀ rẹ ni a ti wá ní ọ̀dọ̀ rẹ náà la ó tún padà sí èyí ló mú àwọn ẹbí Ṣọ́làjà ní ìlú Ìmọ̀ta tí wọ́n fi ń kẹ́dùn kéde ikú màmá wọn aya wọn Madam Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà tí wọ́n kú ní ọjọ́ Tuesday ọjọ́ 25 oṣù yìí tí a sì ti sin wọ́n ní ọjọ́ 26 oṣù yìí bákan náà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí ní ilé wọn tí ó wà ní Olúfúnmiláyọ̀ Street Àjàgùrọ̀ ní ìlú Ìmọ̀ta ẹni ọdún 82 ni màmá kọlọ́jọ́ tó dé a ó máa sọ fún yín ní ọjọ́ iwájú bí àsìtàn kó wọn yóò ṣe rí ọ̀pọ̀ ọmọ àti ọmọ ló gbẹ̀yìn màmá Yẹni Sidikatu Ayọ̀ká aya Ṣọ́làjà ọmọ àgbò ara ìkòsí àtàn níbo lè gbé ń járo lórun ọmọ Olúṣùdé bọ ọjà ọmọ àwòròkòso ọmọ dúdú ilé mọbẹ ìsìnkú parí ibàsí ó ti rájò ọmọ Ìjẹ̀bú Òde nìkéré àjàgbàlúra ọmọ alágẹmọ 16 ọ̀run ire o olùkéde lórúkọ gbogbo àwọn iná ní láìwá iná. Ẹgbọ́n mi Ahmed Adébáyọ̀ Ògúnlárò mọ̀rẹ́wẹ́ náà níbẹ̀ káàbọ̀ sórí ètò ẹ ṣé o ẹ̀wẹ̀ ti gbìyànjú Adétutù òkú Bádéjọ ẹ̀wẹ̀ náà káàbọ̀ sórí ètò àwọn àgbàlagbà wọn fọ kóníyàn bọ́ míṣọ̀wọ́ aláìpapà bọ́ bẹ́ẹ̀ nágbára lọ́rùn kájọ ṣe pẹ́pẹ́ títí ìjọ mẹ́jọ rà máa náà fàníkà máa padà rẹ ni màdìgbò ìgbà àdìmọ́sọ ọmọ ya lọ́gẹ̀dẹ̀ ọmọ rẹ́mi jẹ́du ẹ̀mú lámọ́ bẹ̀rẹ̀ òṣèlú dúrà fọ ulé ní ilé wẹ́ ọ̀nà ní nà wẹ́ ilé ayé wẹ́ ní bọ̀jẹ̀ wúrẹ́ o kábìtì ó dàbọ̀. Ẹ̀rẹ́ sọ ẹ̀rù òyìnbó ìyàwó ara rẹ̀.